Ẹ káàárọ̀, ẹ káàsán gbogbo ọmọ Yorùbá káàkiri gbogbo àgbáńlá ayé. Mo kí gbogbo ọmọ kóòtù òjíire nílé lóko. Ọ̀dẹ̀ ọ̀dà bí. A ti jí láàárọ̀ ìyá jáde, àní jáde lékú lọ́wọ́. Àní jáde lárùn lọ́wọ́. Ohun tá a jẹ là ń wá lọ, Ọlọ́run má jẹ́ á pàdé ohun tí ó jẹ wá, àmín. Ó yẹ wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan. Ẹ jẹ́ ká fẹnu mẹ́nu, ẹ já fètèmétè ká ṣẹnu kẹ́mú. Orúkọ mi ni Lukman ọmọ Ayédáre, bàbá ọgbọ́n, ọmọ ọ̀dọ̀ àgbà. Ẹ jẹ́ á kọ́ra wa ní sáyẹ́ǹsì àwọn bàbá wa. Ẹ jókòó, kìí ṣe pé ẹ mọ̀ ọ́ tẹ́lẹ̀, ṣùgbọ́n ẹ gbìyànjú ẹ ṣẹnu kẹ́mú kẹ́ bá lè lékún ní mímọ̀. Kéèbó tó gbé tiwọn dé, àwọn bàbá wa náà ni wọ́n fi ń ṣàgbéjì ara. Àwọn àrùn òkú àtọ̀sí, àwọn àrùn tójú ò lè rí tí ń bẹnu ara, tí máa bá ọkùnrin jà, tí máa bá obìnrin jà, lẹ́ni tí bá ti ń ṣe yùnkínyùnkín, ó ti yé yín. Èmi lẹ tún ní máa rojọ́, ìní rojọ́, òun la fẹ́ sọ̀rọ̀ lé lórí. Tí àwọn àrùn yìí bá mú obìnrin, kì í tètè jẹ́ ó fẹ́ra kù. Tó bá mú ọkùnrin, kì í jẹ́ kọ́kùnrin ó lè ṣe yùnkínyùnkín dáadáa. Bátìrì rẹ̀ ò ní ṣáàjì dáadáa. Yìí máa ń mú nǹkan ọmọkùnrin kó má ju tóńdó báyìí lọ. Kò ní jẹ́ èèyàn gbẹ́ odò kéèyàn kan jẹ mọ́já. Ohun tó bá mú ọkùnrin tí ò lè gbẹ́dò kọkan yé mọ́já, obìnrin yẹn máa gbé ṣépè ni. Èmi là ń bi, ẹ bẹ́ẹ̀ kí n sọ fún yín, ó ti yé yín náà, ó ti yé yín. Wọ́n máa pàrùn kan ní staphylococcus. Àwọn àtọ̀sí ẹ̀gbẹ́ ara wọn ni. Wọ́n máa pè kan ní syphilis. Àwọn kan sì ń jẹ́ gonorrhea. Awo gba àrùn ní bọ́ọ̀bì èkó méjì ẹ̀ wá. Tábà kan bẹ àwọn bàbá wa ń pè ní tábà àjúkù. Tábà àjúkù. Tó bá débi wọ́n ti ń ta àwòrán lẹ́yìn náà wò yìí. Ó rí bí ìgbà bá fòkùn di nǹkan báyìí ni. Bó ṣe rí náà nìyẹn. Àwòrán rẹ̀ ló ń wò yìí. Egbò igi ìpẹta tútù. Kàúnbílálà. Kàúnbílálà yìí ẹ ti lọ lọ́múlọ́mú. Tẹ́ bá ti lọ lọ́múlọ́mú, ẹ wá wo abára ẹ̀gúsí. Ẹ lè wá mẹ́rin, ẹ lè wá mẹ́ta. Ẹgé. Omi eérú. Tó bá mọ bí wọ́n ti so omi eérú, lọ wá ìkòkò. Ìkòkò tó bá wá yìí, èèyàn bu eérú sí, yọ pọ̀, èèyàn á bu omi sí. Àwọn tí wọ́n ń ṣe òkúsù aró, wọn a máa tà á. Àwọn tí ń ṣọṣẹ, wọn a máa ń bẹ lọ́dọ̀ wọn. Omi eérú yìí, omi tí wọ́n fi rẹ eérú, yọ́ máa kán. Àwọn ìyá wa máa gbà á jọ. Ìwọ náà lè ṣe é. Omi eérú yìí wà wá yọ pọ̀. Omi eérú yìí ló fi ṣe é, ó fi ṣe àgbo yìí. Àjàgbàjàgbà o, Ògúndé máa ta á sára. Mímu là á máa mú. Gbogbo òkú àtọ̀sí tí ò jẹ́ kí nẹ́tíwọ́ọ̀kì rẹ̀ ó jù báyìí lọ. Ó ti rí, ó rí. Tá a máa kígbe ẹ̀yìn ń romí. Ẹ̀hún tí a mọ̀ bẹ́yìn ti ṣe yóò clear rẹ̀. Àgbà plumber ni yóò clear gbogbo ibi ìdọ̀tí yẹn wà. Ó lè máa ṣeré yùnkínyùnkín dáadáa. Ẹ̀yin obìnrin tí nǹkan oṣù yẹn wá déédéé ó dáa fún o. Ẹ̀yin tó jẹ́ pé tẹ́ bá bẹ́ẹ̀ ṣe nǹkan oṣù, inú máa ń run yín àrùn pa ni, lọ́ lò. Ọ̀gbọ́, ìwọ tí nǹkan oṣù rẹ ti ń dúdú, lọ́ lò. Ó yin Ọlọ́run lógo. Àbí ìwọ tó kátọ̀sí eléro, àtọ̀sí onípín, tàbí kálátọ̀sí oníkun, tàbátọ̀sí ẹlẹ́jẹ̀
táwọn pé àwọn bàbá wa tún pè ní àtọ̀sí alájá lọ́ọ́ lò ó dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run kò jù bẹ́ẹ̀ lọ. ẹni tẹ́sìn rẹ̀ bá faramọ́ kó mu ẹmu o lè fi omi ẹmu kó fi sè é ẹmu gidi ògùrọ̀ kọ́ kó fi sè é tọ́ ọ bá mọ omi eérú ẹ̀ ń gbọ́ kó fi sè é tọ́ ọ bá rí ẹmu máa gbọ́ o tọ́ ọ bá ti rí ẹmu lọ́ọ́ lomi dùn àwọn ẹlòmíà pè ní omi dúndùn omi tí wọ́n fi rẹ o tí wọ́n fi ṣẹ́ ògì sọmọ pé tí ògì bá wà nílẹ̀ tán omi tí wà lórí ògì bá àwọn ìyá rẹ̀ bọ̀ bá mọ ohun tí wọ́n ń pè lómi dùn omi dùn tó kan bóńbómú dáadáa fi sè é kó máa gba sára mọ́ láyé wa o omi orí eérú ó de ní tó o bá mú mi orí eérú lo ẹmu funfun tó o bá rí ẹmu funfun lọ́ọ́ lo omi dùn ẹ máa gba sára o lè lò ó lẹ́ẹ̀mejì lójúmọ́ àárọ̀ alẹ́ bó sì wọlé lò ó lẹ́ẹ̀mẹ́ta ọ̀dà gan ni kódà wọ́tọ̀ bá ní diabẹ́tìsì ọ̀dà fún máa lò ó yin Ọlọ́run lógo ọ̀dà púpọ̀ ọmọdé ń lò àgbà ń lò orúkọ mi ní Lukman ọmọ Ayédáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà mú nọ́mbà yìí ó mú ọ́dọ̀ tó bá ti pe nọ́mbà méjèèjì tí ń fẹ́ lẹ̀ tí ọba ti lọ mi ò sí lórílẹ̀‐èdè Nàìjíríà bí mo ṣe ń bọ́ ọ sọ̀rọ̀ yìí orílẹ̀‐èdè Benin ni mo wà mo sì ń lo Abidjan ó lè jẹ́ gbà mí ìtẹ́yìn ó tó owó tó wà yìí ó lè ti pẹ́ o ní oṣù karùn-ún tá a fẹ́ wọ ní oṣù kẹfà òun ni mò ń ṣe ètò yìí ọ̀gbọ́ àwọn àmì nọ́mbà yìí mo ọ̀dọ̀ +23480 3298 3298 +23480 3298 3298 ó dé ní nọ́mbà kejì +23481 33 155 111 ọ̀gbọ́n lẹ́ẹ̀kan sí +23481 33 155 111 nọ́mbà méjèèjì yìí òun ni WhatsApp mi mo ti cancel àwọn WhatsApp àwọn yòókù ibẹ̀ ni kò ti bá mi sọ̀rọ̀ tó bá ti pè mí dàrẹ́tì tí ò lọ bá mi sọ̀rọ̀ lórí WhatsApp ẹ̀ ń dán lóhùn ṣùgbọ́n kò rí pé ìbéèrè tó béèrè kó mú làákà yìí lọ́wọ́ jẹun fún ọ ní nọ́mbà abẹ̀nẹ̀ +229 5465 1928 +229 5465 1928 gbà kan sí +229 5465 1929 +229 5465 1929 nọ́mbà orílẹ̀-èdè Abidjan ẹ máa bá a pàdé nínú YouTube ẹ pàdé mi ní Sódèsì Makassi Àbọ̀bọ̀ lágbára Ọlọ́run ó bẹ̀rẹ̀ látijọ́ Sunday tá a kọjú dà yìí ẹ bá mi pàdé ní Sódèsì Makassi Àbọ̀bọ̀ tùràrí lọ́fẹ́ ni iṣẹ́ àtúndè lọ́fẹ́ ni gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn ọṣẹ́ tá a ti kàkàkà lóríṣiríṣi lórí YouTube ẹ bá ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ lẹ̀ ẹ wá bá mi ọṣẹ àtúndè bẹ̀rẹ̀ látòrí Fẹ́mi 20,000 ní jẹ́bẹ́ nǹkan tí wọ́n ní àwa náà kọ́ ò 20,000 ni ìwọ tó fẹ́ máa bèrè fún gbogbo àwọn ètò tá a ti ṣe sẹ́yìn àbí ìta àti ìfilẹ̀ a ní yàrá àṣírí tá à ń pè ní private group ọláǹfààní àti wọbẹ̀ ṣùgbọ́n owó tó fi wọbẹ̀ ní 10,000 5,000 ní tẹ́lẹ̀ ó ti di 10,000 ọ̀wọ́ Yorùbá ní wọ́n ti kọ́lé yín gbẹ̀yìn ọ̀bá ju méjì lọ́kọ́ sáà ti gẹ̀ràn àfẹ́ èrò púpọ̀ ìwọ̀nba tóró náà ti tó kábìlì tètè máa dára lóhùn ẹgbọ́n mi yé ó sì fẹ́ béèrè nípa àrìn àjò rẹ ní ọ̀sánwó ọ̀gbọ́n mi ṣùgbọ́n o má béèrè oògùn owó o iṣẹ́ ọwọ́ rẹ òun lòògùn owó rẹ má béèrè àgádágodo o èmi èyí ṣàgádágodo fún yẹn o má béèrè oògùn àfọ̀ṣẹ tíwà rẹ bá ti da tó ń sòótọ́ kò ní ìdí kan fàfọ̀ṣẹ wèrè kan bá nú ọ̀rọ̀ tó o bá ń ṣe yóò máa dàṣẹ tó o bá ti jálábòsí bọ́ bá ń sọ̀rọ̀ kò ní í ṣe bọ́ ńlá àfọ̀ṣẹ gan fúnra ẹ ló fi ṣe pèlè rẹ ó ní mọ̀gbà tó fi ṣe pèlè àwọn ọmọ rẹ tó o bá ti ń sọ òtítọ́
ọ̀rọ̀ tó bá ń sọ àṣẹ ọmọ àgùn. Yorùbá ní òtítọ́ ọnú ó tú ẹrù kàpalẹ̀. Tó bá jẹ́ni tí máa sọ̀yàn nù, ìwọ náà máa pàdé ẹni tí ó máa sọ ẹ́ nù. Tó bá jẹ́ni tí máa fúnyàn ló ń jẹjẹ, ìwọ náà máa rí jẹ, àwọn ọmọ rẹ̀ ó máa rí jẹ. Tó bá ti jẹ́ni tí máa dààmú ẹ̀dá, Ọlọ́run ó yàn alágbàkó tiẹ̀ náà tí ó máa dọ̀ láàmú. Tó èmi ọmọ yín náà ni Lukman ọmọ Ayédáre Àbọ̀gbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. Bí ètò yìí bá dọ́dọ̀ yín, ẹ má dè mọ́lé, ẹ máa pín, ẹ máa pín, ẹ máa pín, ẹ máa pín. Elédùmarè yóò pín ire ayọ̀ wọnú ilé yín, gbogbo ẹni tí ń wò mí. Ire o, ire o, ire kàbìtì nílé gbogbo wa o.